Ó mà ṣe o, òyìnbó China kó ìfọ́jú olóyìí fún ọlọ́pàá Nàìjíríà. Ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ lórí kí ló ń trending. Ẹ̀yin èèyàn mi nílé lóko àti lẹ́yìn odi, ṣàlàáfíà ni mo bá yín. Ṣàdédé la rí fídíò èyí tó ń jà ràìnràn ní orí ayélujára, níbi tí ará China kan àti ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n ti kó ìfọ́jú olóyìí fún ọlọ́pàá Nàìjíríà, tí arákùnrin náà tí wọ́n sì ń pariwo lé orí ọlọ́pàá Nàìjíríà yìí bí ọmọ rẹ̀. Àbẹ́ẹ̀rí kàyéfì ló jẹ́ o, nígbà tí àwọn ọlọ́pàá Nàìjíríà tí wọ́n dá ará China yìí dúró lẹ́yìn checkpoint láti wo nǹkan tó gbé sínú búùtù rẹ̀ àti wípé nǹkan tó dì sínú àpò ọwọ́ rẹ̀. Ṣàdédé ni wọ́n dá a dúró. You want to show your power? What do you want? Tell me. You are a full of time. Dídá dúró tí wọ́n dá dúró òun ló bí arákùnrin yìí nínú, tó sì bẹ̀rẹ̀ sí ní bọ́ fún àwọn ọlọ́pàá Nàìjíríà, tó bẹ̀rẹ̀ sí ní pariwo lé wọn lórí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń rí ní orí fọ́nrán mi èyí tó ń kọjá lọ yìí, àbẹ́ẹ̀rí bó ṣe dúró síwájú rẹ̀, àbẹ́ẹ̀rí bó ṣe bẹ̀rẹ̀ sí ní pariwo mọ́ ọ lórí bí ẹni wípé ó fẹ́ kó ìfọ́jú fún un, bí ẹni wípé kódà ó fẹ́ nà án ni, kódà ó ti yọwọ́ ọ̀ṣẹ́. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń rí ní orí fọ́nrán mi èyí tó ń kọjá lọ, ẹ wá wò ó. Ìbéèrè mi wá ni wípé ǹjẹ́ tí àwa bá lọ sí ìlú wọn, ṣá lè dárú eléyìí wò fún àwọn ọmọ ìlú wọn lásánlàsàn tí wọn ò tiẹ̀ kí ń ṣe ọlọ́pàá? Ṣá lè dárú rẹ̀ wò fún wọn? Ǹjẹ́ àwa lè kojú wọn? Ǹjẹ́ atẹ́rù ẹni tí ń bá wọn sọ̀rọ̀ bí ò ṣe yẹ ní ìlú wọn? Kí wá ló dé tó fi jẹ́ wípé tí àwọn aráabí tí wọ́n bá ti wá wọ ìlú Nàìjíríà, ìlú tí ò sófin, bó o lòfin ṣe fẹ́ wà nígbà tó jẹ́ wípé àwọn tá à ń sọ yìí ṣe ni ìjọba Nàìjíríà ń jẹ wọ́n lówó, àwọn náà ń pàṣẹ nínú ìlú tá a wà yìí. Bó o lòfin ṣe fẹ́ wà, bó o ní yìí ṣe fẹ́ wà, bó o ní respect ṣe fẹ́ wà. Àwọn tó jẹ́ wípé àwọn ni wọ́n ń là lé àwọn ìjọba wa lọ́wọ́, àwọn ni wọ́n ń pàṣẹ lé àwọn ìjọba wa lọ́wọ́. Kí wá lẹ rò wípé wọ́n ṣe fún ọlọ́pàá Nàìjíríà? Ó ti di dandan bí wọ́n ṣe ń kó ìfọ́jú fún wọn, ó ní wọ́n mọ kó ìfọ́tí fún wọn. Àbẹ́ẹ̀rí kódà tó bá yá gan wọn ò tún gbaṣọ lọ́rùn wọn níbi èyí tá à ń bá bọ̀ yìí. Ẹ̀yin náà ẹ wò nínú fọ́nrán yìí tẹ̀ ń wò yìí, ẹ wo bí ará China yìí bó ṣe dúró síwájú ọlọ́pàá. Ẹ wò ó láìsí ìbẹ̀rù, láìsí nǹkan kan, àfi bí ẹni wípé òun ló gbéṣẹ́ fún un, àfi bí ẹni wípé aṣọ tó wà lọ́rùn rẹ̀ yìí òun ló gbé wọ̀. Ó mà ṣe o, àbẹ́ẹ̀rí wípé kò wá sí iyì kankan fún àwọn ọlọ́pàá Nàìjíríà mọ́. Ẹ̀yin náà ẹ wò ó, kí àwọn ará ìlú tí ò kí ń ṣe ará ìlú Nàìjíríà kí wọ́n sì wọnú ìlú wa, kí wọ́n á máa jọba lé wa lórí. Tá a bá lọ sílùú wọn, á lọ ṣẹrú. Tí wọ́n bá tún wá sílùú wa náà, á tún máa ṣẹrú lábẹ́ wọn. Nígbà tó jẹ́ wípé bí wọ́n bá wọnú Nàìjíríà gan wá, àwọn ipò tó yẹ kí àwọn ọmọ Nàìjíríà kó jẹ́ pé àwọn ni wọ́n máa ṣe olórí ń bẹ̀, àwọn aráabí ni wọ́n tún máa fún ní irú ipò bẹ́ẹ̀. Tóbi wípé wọ́n tún wá sọ àwọn ọmọ ìlú, wọ́n tún sọ wọ́n dẹrú lábẹ́ àwọn tá à ń sọ yìí. Ẹ wá ní wọn ò ní gbaná ojú ọlọ́pàá, ẹ wá ní wọn ò ní faṣọya mọ́lọ́pàá lọ́rùn. Àní ọmọ Nàìjíríà wo ni ó gbójúgbóyà tí ó lọ sí ìlú wọn, tí ó lọ bá àwọn ará ìlú wọn sọ̀rọ̀ báyìí, àbọ̀mọ ìlú wọn sọ̀rọ̀ tí èkì ń ṣe ọlọ́pàá rárá, tí ó lọ bá a sọ̀rọ̀ báyìí? Àbẹ́ẹ̀tì ẹ̀ wá wọnú supamákẹ́ẹ̀tì kan, ẹ lẹ fẹ́ rajà, ẹ wá ní ẹ fẹ́ dúró síwájú wọn láti mọ gbó wọn lójú, gbó wọn lẹ́nu, àbí kẹ́ ẹ dúró síwájú wọn bẹ́ẹ̀ ni pé ẹ fẹ́ bù wọ́n ní kúkú lójú bí arákùnrin yìí ṣe ń ṣe pẹ̀lú ọlọ́pàá Nàìjíríà? Ǹjẹ́ ta ló lè gbójúgbóyà láti dánrò nǹkan báyìí wò nínú ìlú wọn? Kò sẹ́ni tó tó bẹ́ẹ̀. Ṣùgbọ́n ẹ wá wò ó ní ìlú Nàìjíríà, wọ́n sì wá ń gẹṣin ká wa mọ́lé nílùú tó lọ́ba tó ní ìjòyè. Ẹ̀yin náà ẹ wò ó, àwa sọ wípé a ti bọ́ kúrò lóko ẹrú. Ṣé lóòótọ́ la ti bọ́ kúrò lóko ẹrú? Ẹ̀yin èèyàn mi, ǹjẹ́ ṣé lóòótọ́ la ti gba independent? Àbí ṣé independent ta èyí tá a lágbà yìí ṣé kìí ṣe pé ìnira ló jẹ́ fún wa? Àbẹ́ẹ̀rí wọ́n ti tà wá. A ṣe ń ṣe ẹrú nínú ìlú tá a wà yìí, ẹrú náà la sì jẹ́. Torí tí ò bá rí bẹ́ẹ̀, ẹ̀yin náà ẹ wò irú nǹkan báyìí kò ní máa ṣẹlẹ̀ ní ìlú Nàìjíríà. Ẹ wò bí wọ́n ṣe gbójúgbóyà tí wọ́n sì dúró níwájú ọlọ́pàá Nàìjíríà tí wọ́n fẹ́ gbaṣọ mọ́ wọn lọ́rùn, tán fẹ́ yaṣọ mọ́ wọn lọ́rùn. Ẹ̀yin èèyàn mi, bó bá ṣe ọmọ Nàìjíríà òun ló dárú nǹkan tí àwọn òyìnbó yìí dánwò, ibi tí ó bára rẹ̀ òun gan yóò mọ ibi tára rẹ̀ ó kù sí. Tẹ́ ẹ bá rántí ní ọjọ́ òní, ọmọ Fẹlá
èyí tó jẹ́ Ṣèyí Kútì èyí tí ó kojú àwọn ọlọ́pàá ó mọ ibi tára rẹ̀ kù sí ṣùgbọ́n àwọn eléyìí ẹ rí wípé kò sí nǹkan kan tó fẹ́ ṣe fún wọn kí tiẹ̀ ni wọ́n fẹ́ ṣe fún wọn nígbà tí èṣe pé wọ́n fẹ́ gbé iṣẹ́ fẹ́ bọ́ lọ́wọ́ wọn àwọn náà ò tiẹ̀ gbọ́dọ̀ dandankudanwò bí wọ́n bá dandankudanwò ẹ wò ẹ mọ̀jà tanra wa ẹ̀yin èèyàn mi àbẹ́ rí wípé ó ní agbára kí ni nǹkan tí ẹ̀yin náà rò lórí ọ̀rọ̀ fídíò èyí tí ẹ̀ ń wò yìí ti ń kọjá lọ lórí fọ́nrán mi yìí gbogbo nǹkan tẹ́ ẹ bá rò nípa rẹ̀ ẹ fi ìdáhùn yín ẹ fi sí orí comment section ẹ jẹ́ ká jọ sọ ẹ jẹ́ ká jọ jọ́ bá a ṣe jọ máa ń ṣe ní orí ètò Kí ló ń trending ẹ sì má gbàgbé gbogbo bá a bá ṣe ń ju àwọn videos wa ẹ máa bá wa comment ẹ máa bá wa like ẹ máa bá wa share tó bá ṣe ìgbà àkọ́kọ́ nìyí èyí tí ẹ̀yin ń ṣe alábàápàdé fídíò wa ẹ má gbàgbé láti follow page yìí abẹ́ẹ̀ rí wípé nǹkan ń bẹ.